lórí ọ̀wọ́ngógó epo pẹtiróòlù àtowó náírà àwọn ọ̀dọ́ fẹ̀hónú hàn lákùrẹ́. nǹkan ò sẹnure fáwọn arìnrìn-àjò tó fẹ́ gba agbègbè roadblock èyí tó wà láàrin gbùngbùn ojúnà márosẹ̀ iléṣà àkúrẹ́ ọ̀wọ̀ nílùú àkúrẹ́ kọjá láàárọ̀ ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí pẹ̀lú bí wọ́n ṣe dí òpópónà ọ̀hún pa pátápátá lásìkò táwọn ọ̀dọ́ kan ń fẹ̀hónú hàn lórí ọ̀rọ̀ ọ̀wọ́ngógó epo pẹtiróòlù àtowó náírà tó ń lọ lọ́wọ́. aago 2 àárọ̀ kò tí ì lù táwọn afẹ̀hónú ọ̀hún fi dé sí ìkóríta náà. ọkọ̀ àjàgbé ńlá méjì ni wọ́n fi dí ọ̀nà márosẹ̀ tó wá láti apá Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun pa bámúbámú. ohun kan náà ni wọ́n tún ṣe ní òpópónà tó lọ sí Ọ̀wọ̀ Benin àti agbègbè Òkè Ọya tó sì jẹ́ pé bákan náà lọ́mọ tún sorí ní ọ̀nà tó wọ àárín ìgboro Àkúrẹ́. gbogbo bí ìfẹ̀hónúhàn ṣe ń lọ lọ́wọ́ làwọn ọlọ́pàá dúró wámúwámú láti rí i dájú pé ẹnìkan kò dá omi àlàáfíà ìlú rú tàbí kí àwọn jàǹdùkú já ìwọ́de ọ̀hún gbà mọ́ wọn lọ́wọ́. ariwo tí àwọn tí ń bínú ọ̀hún fi bọnu lásìkò ìwọ́de náà ni pé àwọn kò fẹ́ ọ̀rọ̀ ọ̀wọ́ngógó epo mọ́ bẹ́ẹ̀ ni nǹkan àbùkù ni kí èèyàn ní owó ara rẹ̀ sí báǹkì kó tún máa ra owó náà nígbà tó bá fẹ́ gbà á jáde láti lò fún àǹfààní ara rẹ̀. ọ̀kan nínú àwọn olùfẹ̀hónúhàn ọ̀hún Olúyẹmí Fádípẹ̀ tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ṣàlàyé pé àwọn gbé ìgbésẹ̀ náà láti jẹ́ kó di mímọ̀ fún ìjọba pé inú àwọn èèyàn kò dùn rárá fún ìyà àjẹpá lórí tí wọ́n ń jẹ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀wọ́ngógó epo àti owó náírà. ó ní àwọn ń sọ̀rọ̀ sókè báyìí kí ìjọba tètè wá nǹkan ṣe nípa ìyà àìnídìí tí wọ́n fi ń jẹ àwọn aráàlú látàrí ètò burúkú tí wọ́n gbé kalẹ̀ ọ̀hún. lórí ọ̀rọ̀ epo pẹtiróòlù ó ní àwọn ń fẹ́ kí ìjọba gbé ìgbìmọ̀ tó ní ìtumọ̀ kan kalẹ̀ èyí tí yóò máa bójú tó iye tí wọ́n bá ń ta jálá epo nítorí èyí nìkan ló lè fòpin sí ìwà ìkà àti àìláàánú àwọn alágbàtà epo kan tí wọ́n ń fara ní àwọn aráàlú nípasẹ̀ owó gegere tí wọ́n ń ta epo wọn. ní ti owó náírà Fádípẹ̀ ní àwọn mẹ̀kúnnù ló ń jìyà jù lọ́wọ́lọ́wọ́ lórí pàṣípààrọ̀ náírà tí ilé ìfowópamọ́ àpapọ̀ kéde rẹ̀. ó níṣe ló yẹ kí wọ́n fààyè gba líná owó náírà àtijọ́ àti tuntun títí àwọn èèyàn kò fi ní rí owó àtijọ́ yìí nílẹ̀ mọ́. ọ̀kan nínú àwọn aṣojú ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Babátúndé nínú ọ̀rọ̀ tirẹ̀ ní tí ìjọba àpapọ̀ àtàwọn olóṣèlú bá fẹ́ bá ara wọn jà ó yẹ kí wọ́n mọ ọ̀nà tí wọ́n yóò gbà ṣe dípò kí wọ́n máa fìyà jẹ gbogbo aráàlú nítorí ara tiwọn. ọjọ́ 3 ló ní àwọn ti pinnu láti fi ṣe ìwọ́de àlàáfíà náà ìyẹn ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ sí ọjọ́ ẹtì Friday ọ̀sẹ̀ yìí. ó ní àwọn ṣetán láti tẹ̀síwájú lọ́jọ́ ajé Monday ọ̀sẹ̀ tó ń bọ̀ tí ìjọba bá fi kọ̀ láti dá àwọn lóhùn àwọn nǹkan tí àwọn ń béèrè fún. ọ̀pọ̀ àwọn báǹkì tó wà lákùrẹ́ ni wọ́n ti ilẹ̀kùn iléeṣẹ́ wọn pa lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn èrò la rí tí wọ́n dúró gbangba sí ẹnu àbáwọlé àwọn báǹkì náà nígbà tí akọ̀ròyìn Aláròyé jáde sígboro láti wo bí nǹkan ṣe rí láàárọ̀ ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́. gbogbo àwọn báǹkì tó wà lágbègbè Champion Junction bypass òpópónà Ọba Oyèmẹkùn ọjà Ọba Àràkálẹ̀ àti Alágbàká láàrí tí wọ́n kọ̀ láti ṣílẹ̀kùn fún àwọn èèyàn láàrin àsìkò tá à ń ṣe àbẹ̀wò sọ́dọ̀ wọn. Olúṣèyẹ Ìyíadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.